Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa mà ní di bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́. Tó ọmọ Nàìjíríà, tá a bá pariwo pé orílẹ̀-èdè Nàìjíríà ti tán, tá a bá sọ pé kò sí kankan mọ́ lórílẹ̀-èdè, bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíà máa ní kí ni irọ́ ló ń pa, wọ́n Nàìjíríà ló sì lè ṣe é. Ó yá ẹ jáde o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lórí One Nigeria, ẹ jáde, ẹ wá wo itú tí agbésùmọ̀mí pa, ẹ wá wo itú tí agbésùmọ̀mí pa ìyẹn ní ìpínlẹ̀ Niger, ní Niger State. Ẹ wo ìṣẹ̀lẹ̀ láabi kan tó tún ṣẹlẹ̀ táwọn agbésùmọ̀mí tí wọ́n tún gba ọ̀nà ẹ̀bùrú yọ, bó ṣe gé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe tún lò ká. Ǹjẹ́ ẹ mọ̀ pé ní Niger State lọ́wọ́lọ́wọ́ báyìí ariwo ọ̀fọ̀ kan mìíràn rèé o ní ọdún tuntun. Ní January 3, 2026 ni a rí pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọ Niger State o, tí wọ́n dẹ̀ wọ local market, bẹ́ẹ̀ ni ọjà kólóbó local market kan tí wọ́n ya wọ bẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn káàkiri, tí wọ́n yìnbọn lu gbogbo èèyàn, tí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní fọ́ ìbọn ká. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n fi odidi ọjọ́ kan wọ́n fi da ọjà yẹn rú. Wọ́n fi odidi ọjọ́ kan fi da ọjà yẹn rú. Wọ́n ní wọ́n yin ìbọn, wọ́n pa àwọn èèyàn láti ìrọ̀lẹ́ January 3 títí di àárọ̀ Sunday ìyẹn January 4. Wọ́n ní títí di àárọ̀ Sunday ni wọ́n tó dáwọ́ dúró, ni àwọn agbésùmọ̀mí tó dáwọ́ dúró. Allegedly wọ́n ní àwọn 42 ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ lọ. Àwọn èèyàn 42 ni a gbọ́ pé wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Tó bá yá, ìgbà tá a bá pariwo pé kò sí kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ mọ̀ nírọ́ ni Nàìjíríà sì lè dá ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn tí wọ́n fi ń ṣòfò yìí. Ẹ̀yin náà wò, agbésùmọ̀mí ya wọ local market ní Niger State, wọ́n sọbẹ̀ dahoro. Lẹ́yìn tí wọ́n yìnbọn tán láti ìrọ̀lẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì, tó bá jẹ́ bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti pa lógúnlógún, kódà wọ́n ti pa lọ́gbọ̀nlọ́gbọ̀n, wọ́n ti tẹ́fẹ̀ẹ́nú wọn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni a gbọ́ wípé wọ́n tún kó gbogbo oúnjẹ inú ọjà lọ. Ebi ti náwó gan agbésùmọ̀mí. Ìgbà tó jẹ́ pé gbogbo àwọn alátìlẹyìn wọn gan ọkàn wọn ò balẹ̀ mọ́. Pìtìpìtì ayé ti dé bá àwọn alátìlẹyìn wọn. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ò jẹ́ kí alátìlẹyìn wọn rọ́wọ́ mú mọ́, débi wọn ò wá rí nǹkan kan lè ṣe mọ́. Now, ohun tó wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n kó gbogbo oúnjẹ ibi ọjà yìí tán ni a gbọ́ pé wọ́n tún dáná sun ọjà náà. Lẹ́yìn náà tí wọ́n ti kó ń tọ́ fẹ́ kó tọ́ ti kó oúnjẹ, la tún padà gbọ́ pé wọ́n dáná sunú ọjà yẹn. Kí ló dé? Wọ́n tún dáná sun ọjà lẹ́yìn tẹ́ ti tẹ́fẹ̀ẹ́nú yín. Ìyẹn nìkan kan o. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó tún ní iye àwọn èèyàn tí wọ́n jí gbé lọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n tún jí àwọn èèyàn gbé o, yàtọ̀ sí àwọn èèyàn tí wọ́n ti kọ́kọ́ pa tẹ́lẹ̀. Wọ́n tún jí àwọn ènìyàn gbé lọ. Wọ́n tún fẹ́ fi yẹn gbowó ransom. Wọ́n fẹ́ fi yẹn gbowó ransom ní ìgbà tó rí pé oúnjẹ ò wọlé fún wọn mọ́. Trump ti bà gbogbo nǹkan jẹ́ fún wọn. Ọ̀nà mìíràn tí wọ́n tún gbà yọ rèé o. Ọ̀nà mìíràn tí wọ́n gbà yọ rèé. Gómìnà Niger State, ẹ dìde. Kí lẹ̀yin rí ṣe sí iṣẹ́ ẹ̀kọ́ wa ń bẹ̀ bọ́rọ̀ gidi ni. Tí agbésùmọ̀mí dẹ̀ ń wọ̀lú yín tí wọ́n ṣiṣẹ́ àdúrù kan báyìí, tí ẹ ò mú ìròyìn wá pé ẹ ti ẹ̀ mú èèyàn kan lára wọn. Wọ́n ò mú ìròyìn wá pípọ̀ àwọn ọmọ èèyàn kan lára wọn,
wọn ò lè rí mú nítorí ọwọ́ jọ ń kan ọwọ́ ni. Now àsìkò ti tó tá a tún pe ààrẹ o, tá a tún pe ààrẹ orílẹ̀-èdè US. Dákun gbà wá o, gbà wá. Àwọn aráabí ti ya wọ Niger State náà, wọ́n ti tún ró dán. Wọ́n ti ya wọ Niger State o, kódà wọ́n ti ń ṣe bó ṣe wù wọ́n. Ààrẹ orílẹ̀-èdè US President Trump tètè máa bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣiṣẹ́ rẹ, láti dìlítì àwọn gómìnà tó jẹ́ pọ́n pawọ́pọ̀ pẹ̀lú agbésùmọ̀mí ba ilẹ̀ Nàìjíríà jẹ́ ni. Bẹ́ẹ̀ ni o, tètè máa bọ̀ kó wá pawọ́pọ̀. Ẹ wo, ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ. Ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn ènìyàn sọ. Ara tá a sọ rèé o. Ẹ jẹ́ á pé orílẹ̀-èdè. Ẹ jẹ́ á pé orílẹ̀-èdè. Ẹ nírọ́ wọ́n Nàìjíríà náà ló ti wá jírí ayé o. Kódà ó ti dùn tán fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀. Ìyẹn Sabinus ó ní Trump tètè máa bọ̀ o, tètè wá dìlítì àwọn gómìnà alátẹnujẹ tó ń ṣiṣẹ́ fún agbésùmọ̀mí. Ẹ wo, ẹ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà, nítorí orílẹ̀-èdè Nàìjíríà yìí gan kò jẹ́ nǹkan kan mọ́. It's of no use. Tá a bá wo dáadáa, òpin ti ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, torí ìdíwé bí a ṣe rí bọ́n ṣe ń pa àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ yìí, òpin ó ti ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí dẹ̀rẹ̀ tá a fi ké, tá a fi yán pé ẹ̀pin orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni Ndùká sọ̀rọ̀. Ó ní kí ni ìjọba Nàìjíríà orí ṣe sí i, wọ́n ò máa sọ ṣíṣì. Ó ní wọn ọ̀sẹ̀ kankan Nàìjíríà, àsìkò ti tó tá a máa divide. Ẹ jẹ́ kí Yorùbá nation lọ lọ́tọ̀, kí Biafra nation lọ lọ́tọ̀, kí Àríwá náà kí wọ́n lọ lọ́tọ̀, kó ní kálukú lọ máa defend ìlú ẹ̀, kó ní kálukú lọ máa jẹ́ orúkọ fádà ẹ̀. Nítorí ìrí tá a wo Nàìjíríà lọ yìí, Nàìjíríà ti ń collapse. Síbẹ̀ kò kọ ìjọba níṣẹ́ lọ celebrate owó tó tún kó nílẹ̀ France. Àwọn ènìyàn wá dẹ̀ ń kú lọ, wọn ò sì rí nǹkan kan ṣe sí i. Ẹ wo àrírí jù báyìí lọ, nítorí wípé àjò lè dùn kó nílé ó má relé. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yọ̀ pé Yorùbá nation is the only solution. La fi kí yín pé ó dàbọ̀.